bàbá lọ́rùn. Mo ṣe bàbá lọ́rùn. Mo ṣe bàbá lọ́rùn. Jọ̀bí ewé rẹ̀ ń ohun. Mo ṣe bàbá lọ́rùn. Gbogbo ẹ̀yin ènìyàn wa tí ẹ̀ láǹfààní láti wò wá a kí yín o, ẹ kú déédéé wòyí, ara ò le bí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni Ọlátúndé Láwuyì Ògúnníran lórúkọ mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, kò nílò káyẹ̀sẹ̀ tó mọ̀ júwe fúnra wa. Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti rí mi, iléeṣẹ́ Abínibí ilẹ̀ rí. Iléeṣẹ́ Abínibí èwo ń bẹ? Ìṣẹ̀dálẹ̀ Abínibí wa ni. Tọ̀rẹ́yìn tá a bá ń yọ ọ́ pè fún, ó lè má yé yín yékéyéké, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́. Iléeṣẹ́ Ìṣẹ̀dálẹ̀ Abínibí wa à ń sọdún lọ́wọ́ o, nítorí pé àsọdúnmọ́dún la wo àsọdúnmọ́dún. Ẹ máa darapọ̀ mọ́ wa ká sì jọ máa ṣe, àwa náà àti ẹ̀yin àjọ pẹ́pẹ́pẹ́ bí mo pẹ́ ṣe é pẹ́ ni. Gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ti ń darapọ̀ mọ́ wa láti ìgbà ìwá àkẹ́yìn náà, ẹ kú déédéé wòyí, ẹ kú fọmọnìyàn ṣe. Ibi tẹ́ ẹ ti ń mówó ibẹ̀ ò ní í gbẹ o, àbùdí ń tolókun ẹ máa ní sí ni lágbára lọ́wọ́ Ọlọ́run ọba òkè. A tún ti bọ́ sórí ètò náà nù. Ètò wo ni? Ètò tẹ́ ẹ mọ̀, ètò akọni ilẹ̀ Yorùbá. Kí n tó bẹ̀rẹ̀ lónìí, ẹ jẹ́ kí n fi àsìkò yìí júbà àwọn tó wá bá wa. A ti máa ń perí wọn tipẹ́tipẹ́, a sì ti máa ń gbèdì fún wọn. Ẹ̀yin náà sì mọ̀ pé ìṣe wa ni, a lè mọ̀ júbà àwọn ìyá. Àwọn kan wà tá à ń rí lọ́sàn-án gan, àwọn kan wà tá à ń rí lójú oorun. Àwọn náà ni ẹ̀ ń fọwọ́ tì wá, ara wọn lẹ́yìn náà wà. Bẹ́ẹ̀ jọ́ kùn, bẹ́ẹ̀ jọ́ bìn, bẹ́ẹ̀ jọ́ ọmọdé, bẹ́ẹ̀ jágbà. Àwọn kan náà sì ń bẹ láyìíká àti agbègbè wa yìí tí wọ́n darapọ̀ mọ́ wa lónìí. Wọ́n sọjọ́ òbí, wọn ò fún wa ń kéèkì jẹ, àràkàrà jẹ, a fi ruyọ yín o, a kí yín, ẹjọ́ wọn ju wa ṣe. Ẹ̀yin èèyàn wa akọni tá a mú wá lónìí, ìtàn wọn ṣókí báyìí ẹni bí ọbẹ̀ oge, ṣùgbọ́n arẹ́kọ̀ọ́ ńlá kọ̀ọ̀kan ń bẹ. Ta lẹni náà? Ìbàdàn ni mo mọ̀ tó ń darí sí lónìí. Mo ti kúrò ní gbogbo àwọn ìlú míì tí mo lọ tẹ́lẹ̀, mo ti wá gún wá sílùú Ìbàdàn báyìí. Àjàyí-Jègèdé, sẹ́yìn mẹ́ni tí ń pè lájàyí-Jègèdé, ẹ ti gbọ́ rí. Ẹ̀yin ará Ìbàdàn, ẹ̀yin ọmọ Ìbàdàn, ṣé ẹ mà Àjàyí? Àjàyí Ògìdí Olú, ẹni takuntakun ni. Ìtàn sọ fún wa wípé láti ìlú Ògbómọ̀ṣọ́ ló ti bá Jàdí wá sílùú Ìbàdàn. Jagunjagun ni. Ọ̀nà tí Àjàyí gbà jagun rẹ̀ ọmọ yàtọ̀. Ọ̀nà wo làjàyí gbà jagun rẹ̀? Ẹ wò ó wù mí ká fẹsẹ̀ rajó lónìí o, ṣùgbọ́n gbogbo ojú mi mo wá súnkì sójú kan nítorí pàǹsájọ̀dún lọ́wọ́ ńlé iṣẹ́ wa. Gbogbo ẹ̀yin èèyàn ẹ máa darapọ̀ mọ́ wa. Mo sọ fún yín lọ́sẹ̀ tó lọ, mo ní bẹ́ẹ̀ bá ṣe lè ṣí ààrẹ tó lẹ́sẹ̀ jẹ̀bùn tó. Àwọn kan rò pé rọ́ ni, wọ́n rò pé yẹ̀yẹ́ ni. Irọ́ kọ́ o, yẹ̀yẹ́ kọ́ o. Ẹ tètè mọ ṣí ààrẹ báyìí kó o lè bá a jẹ̀bùn lọ́pọ̀ yanturu. Àjàyí-Jègèdé, mo sọ fún wa, mo ní ìlú Ògbómọ̀ṣọ́ ló ti bá Jàdí wá sílùú Ìbàdàn. Nígbà tó sì dé sílùú Ìbàdàn, ó darapọ̀ máwọn ọmọ ogun Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ ogun ìsì ni Àjàyí jà fún Ìbàdàn. Àwọn kan ti ẹ̀sọ́ Àjàyí lẹ́nu, wọ́n ní kọjá fúnlú rẹ̀, Ìbàdàn ní ń jà fún. Àwọn kan wá bá, wọ́n ní kó kó gbogbo agbára tó ní, kó gba ìlú rẹ̀ lọ, kó lọ mọ́ Ṣọ̀ún lọ́dọ̀ Ṣọ̀ún l'Ógbómọ̀ṣọ́. Àjàyí nírọ́ ni, ẹyẹ ilé ò ní gbónlé jẹ kó gbónlé mu, kọ́dọ̀jọ́ kan ìṣòro kọ́ yẹrí. Ológun lòún yàn láàyò, ogun nìran bàbá àwọn jà. Ó nídìí ogun yìí iná lòun ó sì mọ òun náà sí. Àjàyí jagun fún ìlú Ìbàdàn. Ọjàgun Èkìtì parapọ̀, ọjàgun Òjàyè. Bí ìṣe ń jà níwá bẹ́ẹ̀ ní jà lẹ́yìn. Bájàyí bá dójú ogun, Àjàyí apaniwá
apá lẹ́yìn, Àjàyí apá lọ́tún, Àjàyí apá lósì, igbe Àjàyí o, Àjàyí o, Àjàyí Ògídí olú ò ìní ń pa lójú ogun. Mo sì sọ fún yín, mo ní ọ̀nà tí Àjàyí ń gbà ja ogun rẹ̀ yàtọ̀. Bógun bá bẹ̀rẹ̀, Àjàyí èyí yọjú sógun. Bí Ìbàdàn bá gbógun lọ bá ìlú kan, ẹ̀ẹ̀nì rájàyí ń bẹ̀. Èyí túmọ̀ sí wípé Àjàyí tètè yọjú sógun. Kí l'Àjàyí máa ń ṣe? Bógun bá gbóná girigiri, ìgbà náà ló nílù àtònífèrè rẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí ní pé kantantan. Àjàyí, ìdílé tó ti wá nílùú Ògbómọ̀ṣọ́, ìdílé oníbàtà ni. Ó fẹ́ràn lùlù, ṣùgbọ́n nǹkan ẹyọ kan tó mú yàtọ̀ sí gbogbo àwọn jagunjagun akẹgbẹ́ ìlú onífèrè tó ní. Wọ́n á máa fún fèrè lẹ́yìn rẹ̀. Fèrè ni a sì fi máa ń pè é sógun. Agbára tó ní yìí ó sára ọ̀tọ̀, kò fẹ́ sí jagunjagun tó nírú rẹ̀. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ńbẹ̀ kí n tó parí ìtàn yìí ni pé Àjàyí ìṣágun, Àjàyí ọ̀jà fún inú rẹ̀, Àjàyí ọ̀jà nítorí ní tí ó jẹ, Àjàyí ọ̀jà nítorí ní tí ó jẹ. Àjàyí ń jà fúnlùú kí ìlú lè bá gòkè àgbà, kí ìlú lè bá dáa. Ẹ jẹ́ wá àwọn olóṣèlú tá à ń ní láyé òde òní, kí ló ń jà fún? Ìlú kọ́, inú rẹ ló ń jà fún, nítorí ọgbọ́n àti nẹ́gbẹ̀rún kọ́ rẹ́gbẹ̀ẹ́gbàgbàrún ní nǹkan tó ń bá kiri. Ọgbọ́n àti ná ogún kó rí 50, kó rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ padà ní nǹkan tó ń bá kiri. Ǹjọ́ wàá jà fún òǹṣèlú ni àbọ̀ ń jẹ̀lú? Àjàyí ò rí bẹ́ẹ̀. Tájàyí bá bọ́ sójú ogun níbi tógun ti gbóná girigiri, onílù rẹ̀ ó máa lùlù, wọ́n máa lù lákọlákọ, bẹ́ẹ̀ lónífèrè ó máa fún fèrè. Kí lónífèrè ń wí? Onífèrè rẹ̀ ó máa fi fèrè pé Àjàyí tètè dé, Àjàyí tètè dé, Àjàyí tètè dé, Àjàyí tètè dé. Nǹkan ẹyọ kan tónílù rẹ̀ tónífèrè rẹ̀ máa ń fún ni. Nínú tónífèrè ń fún yìí, ńbẹ̀ ni ẹ ti mú orúkọ rẹ̀ jáde o. Ṣé ẹ mọ̀ pé ẹni ọmọ ọ̀pá lọ́wọ́ ńlọmọ tílù ń sọ? Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ fèrè náà. Létí àwọn aráàlú, Jègèdé ni wọ́n ń gbọ́, tètè dé sì la fún fèrè ń wí. Ìdí nìyí tí wọ́n fi sọ di Àjàyí-Jègèdé títí dòní olónìí. Àjàyí jà fitafita fúnlùú Ìbàdàn. Àjàyí dágbére fáyé. Ṣé ẹ mọ̀ pé kú ogun ní pa kíkanjú, ikú odò a sì máa pòmùwẹ̀. Ẹnìkan ní kú wérewère ní pòbúkọ, ọ̀dà ẹ̀yìn lẹ wí bẹ́ẹ̀. Nǹkan kankan ní ọ̀ràn àyàn lọ ọ̀run. Àjàyí ti wálé ayé, ó sì ti gbọ̀nà ọ̀run lọ, ṣùgbọ́n tájàyí ṣe ó sì ń bẹ́ńlẹ̀ lóní olónìí. Orúkọ Àjàyí kò parẹ́ o nínú ìwé ìtàn. Ṣé ẹ rí lórí ètò yìí bá a ṣe máa ń sọ fúnra wa, bó o ṣe eré ó dìtàn, bó o ṣe eré ó dìtàn. Irú ìtàn wo ló filẹ̀ fáwọn ọmọ rẹ tí ń bọ̀ lẹ́yìn? Ǹjáwọ̀ ọmọ rẹ ó tiẹ̀ lè bọ́ síta gbangba pé bàbá mi ní ń jẹ́ báyìí? Rò ó kọ́ ọmọ bàtàn jẹ́, nítorí pé ìtàn kì í tán ńlẹ̀. Yóò ju wa ṣe o. A lọ lọ́sẹ̀ yìí, àwa ó tún padà wá tó bá dijọ́ mẹ́jọ. Inú àríyá inú àjọyọ̀ náà la wà. Ẹ̀yin náà ẹ bá wa dá sí. Ẹ máa ṣíà ẹ̀, ẹ máa láìkì ẹ̀, ẹ máa pín káàkiri. Nípa bẹ́ẹ̀ ẹ sì ráàánú gbà lọ́dọ̀ àwọn alálẹ̀. Ire lójú owó rí, ire lójú ọmọ rí. Ọlátúndé Láwuyì Ògúnníran lórúkọ mi. Ká fi ire pàdé.